بمحيي الدين مولى الهناية تفضل علينا بالرضا والكرامة تفضل علينا بالرضا والكرامة حبيبي رسول الله كن لي شفاعة أجزني أجرني يوم تبلى السراير يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي سترت عيوبي كلها عن عيوني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر وكن شاكرا لله حبا لوجهه وكن شاكرا لله حبا لوجهه بلا خوف نيران ولا قصد جنتي بلا خوف نيران ولا قصد جنتي أيا عارف أربابي وأزيف دلني أيا عارف أربابي وأزيف دلني إلى بيت محيي ديننا ذي الوهابية كجوي إلى بيت محيي ديننا ذي الوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلون الحمد لله أدوك فلون الحمد لله أدوك فلون الحمد لله رب العالمين. ọpẹ́ wa tí a dá fọ́lọ́run èyí tí a lè dúpẹ́ tán láíláí. ẹ jẹ́ á dákẹ́ nítorí Ọlọ́run. òun náà ni ìjẹ́ mùsùlùmí wa. Allah Allah. bá ó bá jẹ́ ọ̀rọ̀ Islam kí ló fẹ́ kó wa débí. bí ó bá jọ̀rọ̀ Islam báwo la ti fẹ́ ríra wa kó jọ láàyè yìí. bí ó bá jẹ́ torí Islam tá a mọ̀ pé oríire wà ń bẹ láyé àti alkiyama kí n là á sọ pàǹsẹ̀ bí a wà yìí.
àbí ìlú tá a dálẹ̀ gan-an nìbàdàn àti èyí débẹ̀ tán. wọ́n á tún ní ìlú kan ìlú tuntun. wọ́n á tún ní ààyè kan tuntun. nínú Ìbàdàn yìí náà. ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìfẹ́ tọlọ́run àti tànà Muhammad tó gbé wa débi báyìí ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ láyé. àmín. wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ilẹ̀ tí ó di ilẹ̀ tí ó mú ìlànà tọlọ́run ọba dání ààyè náà lórí ilé ọlọ́run nìkan ló mọ̀. orí ó yẹ ká tún béèrè lọ yín pé kí lẹ wá débi. torí mo wo ìgbà tí a ti ń bọ̀ látàárọ̀. látọjú ọ̀nà ìjọba. odò ọ̀nà la gbọ́ pà ń lọ. wọ́n ní Ìbàdàn náà la wà. mi ò ṣe wá mọ̀ bó lodò ọ̀nà ṣe wá jẹ̀nà tó yìí. àbí. ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọba tí ó kó yín wá sádùúgbò yìí ó fẹ́ tún ìgbésí ayé yín ó fẹ́ tún ṣe. ó sì fẹ́ kí ẹ̀yin náà wà láàyè tẹ́ ẹ̀ gbé ní parẹ́ máyé lára. òun lọ́lọ́run fi kó yín wá síbí o. torí ń gbẹ débí báyìí ẹ gbàgbé ọlọ́run. tó bá gbẹ débí ẹ gbàgbé ọlọ́run ni ilé lásán lẹ wá kọ́ síbí báyìí a lè sọ pé ilé ń bẹ nígboro ó yẹ kẹ́ ẹ jókòó bẹ̀. ṣùgbọ́n àpẹẹrẹ oríire kan ti wà tọ́lọ́hún fẹ́ kẹ́ ẹ ṣe ń bí náà ló fi darí yín sí bíbá yìí. àbí ọlọ́run ẹ̀ ní máa padà sí burú. àmín. ẹ̀ ní máa padà sí burú. àmín. ìlú tuntun lẹ gbé bíbá yìí oore tuntun lẹ máa rí o. àmín. oore tuntun lẹ máa rí o. àmín. oore tuntun ni ó máa wọlé wá bá yín. àmín. ẹ̀yin náà ó sì máa rí nǹkan rí dálẹ̀. àmín. àti tóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. atọrọ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ náà tá a jọ wà ń bí ọlọ́run má ṣàjẹ́mi wọn ogun. àmín. ọlọ́run kó dá ẹ̀mí wọn sí fún wa. àmín. ọlọ́nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwa atọrọ fún ìmáàmù gan fúnra ara rẹ̀. Abdulwasi. abẹ ọlọ́run Abdulwasi ní jẹ́ abájọ. Abdulwasi Mọ̀rítàdọ̀. ibi tó fẹ̀ ní wá kiri. Ardullahi wasi'a. Mọ̀rítàdọ̀ tí wọ́n ní wọ́n. ọwọ́ ń bọ̀ tó ń jẹ́ Abdulwasi. náà. ọwọ́ ń wá ilé ọlọ́run tó fẹ̀. eléyìí ilé ò tí ì pọ̀ ń bẹ̀. gbogbo ara tó bá wù wá la lè dá. ọlọ́run wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. dáadáa tó ṣe fún yín ò ní bàjẹ́ o. àmín. ẹ ní máa padà sí burú o. àmín. ẹ wà láṣẹ yọrí o. àmín. ẹ láṣẹ yọrí. àmín. ẹ láṣẹ yọrí. àmín. ọ̀làlá hàwùlà. wala quwwata illa billahi al-aliyyil azim. àmín. àìgbọ́ra ẹni yóò ní tú wa ká. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi la wa hawla sallam. wala quwwata. illa billahi al-aliyyil azim. tọ́ أعوذ بالله من الشيطان الرجيم. masha Allah. بسم الله الرحمن الرحيم. masha Allah. إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها masha Allah. فحملها الإنسان إنه كان ظلوما جهولا إنه كان ظلوما جهولا. tọ́ tó jẹ́ àmánà láàrin yín bíbá iná ilẹ̀ ti lò ẹ̀yin lẹ pè nílùú tuntun
bí a bá gbára ẹni gbọ́ tá a sì lóòótọ́ àìlóòótọ́ tí ń bẹ láàrin gbòòrò lọ́hùn yẹn ẹ tún ti kó débi nìyẹn o. Allah. àìfẹ́ràn ara ẹni tó ń bẹ láàrin gbòòrò lọ́hùn ó tún ti tàka dọ́sọ́dọ̀ yín nìyẹn. Inna aradna al-amanata ala samawati wal ardi. nǹkan tí a ń pè ní àmánà afúnisọ́ni o. Trust. àdúgbò yìí wà lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀. Ẹ má jẹ́ ó bàjẹ́. ẹ̀yin kọ́mínítì yìí àdúgbò yìí ó wà lọ́wọ́ yín. Àmánà ni. bọ́ bá dáa tó ń dùn táwọn èèyàn ń sáré wá síbí páwọn fẹ́ darapọ̀ mọ́ yín nítorí pé ẹ ní àmánà ni o. Inna aradna al-amanata ala samawati wal ardi. torí ọ̀pọ̀lọpọ̀ nù wa àmọ́ nǹkan tí wọ́n ń pè ní àmánà. àmánà yìí ẹrù ẹlẹ́rù tá a gbé fún ọ pé ọ sọ. Bàbá ń sọ. ẹrù ẹlẹ́rù tá a gbé fún ọ pé kó o sọ. Kò wọlé ọ lọ́wọ́. à ń pe ẹrúkùnrin kan ní Aminullah. Aminu ta kọ́kọ́ ntọ́jẹ́ kí wọ́n ó pè ní Aminullah òun náà ni pé ó ní àmánà. Aminullah yìí kì í gbé orí ilẹ̀ inú omi ní ń gbé inú bú òkun láàyè rẹ̀. Allah. ṣùgbọ́n bàbá wa wo ń tọ́ wà lọ́wọ́ ẹ̀ yóò wá yé gbogbo wa pé lóòótọ́ lóòótọ́ àmánà mà dáa. àmánà wàláyé àlè fi sọ́wọ́ ìyàwó tá a fẹ́. Allah. wàláyé àlè fi sọ́wọ́ ọmọ tá a fẹ́. tá a bí fúnra wa ìwọ fúnra rẹ lọ́mọ pé o ní àmánà ayé ọ̀wá rí lára rẹ. Inna aradna al-amanata ala samawati wal ardi. ẹ̀yin mọ́sálásí ìlú tuntun community ẹ̀yin lẹ kóra yín jọ báyìí. wàláyé má jẹ́ kí àmánà sá lọ lọ́dọ̀ yín. ńjọ́ bá ti sá lọ gbogbo yín lẹ túká. Àwọn kan. torí àmánà nìkan la lè fi rí ayé lò. arákùnrin Aminullah yìí inú ibú òkun ní ń gbé. Allah. bàbá wa wo ọ̀rọ̀ ẹ̀ dáadáa tá a fi mọ̀ pé lóòótọ́ ló ní àmánà. àmánà tọ́lọ́ ń bá sáyẹ̀nsì bọ́ bá sáyẹ̀nsì àmánà ìmáàmù ànígbà fáàmì ìgbọ́mọ́ láéláé ju ìmáàmù wa yìí lọ. Allahu akbar. ṣùgbọ́n bí ọba ní àmánà kò ní jẹ̀tẹ̀jọ wá lójú wa sọ pé ẹ̀ àfa àkìní ebó náà ṣe é ṣe náà àfa àkìní ebó náà ṣe é ṣe náà Àbá àtọ̀hún. kò sí àmánà nù torí àmánà wọn. Inna aradna al-amanata ala samawati wal ardi. ọlọ́ni àmánà ẹrù ńlá mà ní ọlọ́ni tí ń jẹ́ àmánà mo gbé fún sánmà sánmà lòun ò tó bẹ́ẹ̀ mo padà gbé fúnlẹ̀ ilẹ̀ lòun ò tó bẹ́ẹ̀ láti gbà á. Wal jibali. àwọn òkè ńláńlá mo tún pè wọ́n jọ pé ẹ̀yin náà gba àmánà yìí gẹ́gẹ́ ọ̀dọ̀. فأبين أن يحملنها وأشفقن منها. Allahu akbar. وحملها الإنسان Allahu akbar. إنه كان ظلوما جهولا. òkè ọ̀gbá òkè ló ń lò tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. فأبين أن يحملنها وأشفقن منها. gbogbo wọn ni ẹ gbúrò àmánà lára wọn gbọ̀n. وأشفقن منها. ẹ̀yin ìlú tuntun ẹ̀yin lẹ ọkọ débi o ẹ gbìyànjú kẹ́ ẹ ní àmánà
bẹ́ẹ̀ bá ní àmánà láti gbòòrò làwọn èèyàn ó ti wá wọn ó sì tún yín ká wàláyé wàláì wọn ó tún yín ká wọ́n kàn dà yín rú torí ẹ̀yin lẹ wá tẹ bíbà yìí dó lẹ fi ń jẹ́lu tuntun bẹ́ẹ̀ bá ti wá ní àmánà ẹ̀ kàn máa talẹ̀ kan fẹ́yàn márùn-ún njọ wọn báyìí ti bẹ̀rẹ̀ wàhálà ládùúgbò yìí wọ́n bẹ̀rẹ̀ yìnbọn lura sí wọn. àwọn tí a ń talẹ̀ nìkan fẹ́yàn mẹ́ta mẹ́rin nìyí kódà wọn ò gbọ́dọ̀ báyìí máa mú mọ́sálásí bí a bá dé tí wọ́n mú rúkú. àwọn tí ó béèrè pé bó lẹ ti rí ní à ń talẹ̀ bórí bí a ṣe ṣe ní gbòòrò náà nù tí gbòòrò fi dà bó ṣe dà. Inna aradina al-amanata ala samawati wal ardi wal jibal. Agbé àmánà fókè agbé fúnlẹ̀ agbé fún sánmà wọn làwọn ò gbà. Fa abayna an yahmilna wa ashfaqna minha. Ẹ̀mí wọn ń gbà nítorí pé Ọlọ́run dákọ̀ àmánà fún wọn. Ẹ̀rù ń bà wọ́n. Fa amala al-insanu. Baba ńlá wa Nabi Ádámà. Wa amala al-insanu. Ọlọ́run wá pé òun náà pé tọ́ kíní tá a gbé fókè tó lóun ọ̀fẹ́ yìí. Òkò mòrùpọ̀ mọ iye rẹ̀ Ádámà ló mọ iye rẹ̀ lọ́ba gbà á. Wa amala al-insanu. Ádámà gbàǹjọ́ náà ló di wàhálà sí alọ́run. Wa amala al-insanu. Bẹ́ẹ̀ni ká bá sọ pé ayé ọ̀dà ni kí ni ọ̀dà ń bẹ̀? Kí ni ọ̀dà ń bẹ̀? Ọmọ máa sọ tiẹ̀ dáadáa ń bẹ̀. Má sọ tiẹ̀ ṣé ìwọ ló láyé ni? Ṣé ìwọ ló láyé? Bọ́ ọba wá sílùú tuntun ń bí tó dá tiẹ̀ tẹ̀ ìwọ kọ́ ló ní. Ọkàn ṣe wàhálà kan lásán tí ò wúlò fún kankan. Wa amala al-insanu. Ádámà gba ọgbà àmánà. Innahu kana zaluman jahulan. Ọlọ́run ní kì í ṣe kọ́ gbà lásán ọba ìmọ̀ kan gbà. Innahu kana zaluman jahulan. Gbogbo tó gbà ń jọ́nà náà lọ́dọ̀ ràn sí wa lọ́rùn yìí. Àbí lọ́dún àti wa lọ́rùn ìtẹ́lómi ò fi sanwó olè méjì bíbá ẹ̀ sì fún lẹ́yọ kan pé kọ́ bọ́bá já páàyè ibi tó ọlọ́run fẹ́ sí òun ní kò lè rí méjì bẹ́ẹ̀ kò lè tó mi kọ́ ní tí mo fẹ́ kọ́. Wa amala al-insanu innahu kana zaluman jahulan. Jalla ma la yamut. Wa amala al-insanu innahu kana zaluman jahulan. Ọlọ́run ní Ádámà ọgbà lórí àìmàkàmàkà kọ̀ọ̀màkà kọ̀dá nǹkan tí a ń pè lámàánà àwọn òkéde ti máa àwọn ti yẹrí sánmà máa ilẹ̀ máa Ádámù ọmọ nǹkan kan gbọ́ ẹ bá láì màkà náà lọ́n dá wa. Aradina al-amanata ala samawati wal ardi wal jibali. Allah. Fa abayna an yahmilnaha wa ashfaqna minha. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Ẹ gbé ọwọ́ yín méjì ó kẹ́ ẹ fi pariwo Ọlọ́run. Ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Àmánà ta ló ní inú wa? Ta ló ní inú wa? Ta ni ò ní kọwọ́ bọbẹ̀ nínú òkun kọ́ pọ́nwó lá? Ta ni wọ́n fún lẹ́ran tí ò ní jẹ́ ń bẹ̀? Wa amala al-insan. Fa amala al-insanu. Ádámà gbà o. Wa amala al-insanu. Ó wá dọ̀ràn sí èmi àti wọ lọ́rùn. Ntí bàbá ńlá wa gbà nù. Ó lọ́gba ìjàngbọ̀n tí a lọ́rùn. Ẹ wá jẹ́ àwò. Aminullah. Mo ní arákùnrin náà inú omi ló wà. Omi òkun ló wà.
وجبريل أمين الله فينا láàrin àwọn màláíkà nìyẹn. وروح القدس ليس له كفاء وروح القدس ليس له كفاء. Ànábì Musa عليه الصلاة والسلام. والسلام. bàbá wo ọ̀rọ̀ Allahu Akbar kabir. وجبريل أمين الله فينا. ẹ dákun àmánà ó ṣe pàtàkì púpọ̀. ó yẹ kí ọkọ ó lè trọ́ọ̀sì ìyàwó ẹ̀. Allah. nǹkan tọkọ bá fi pamọ́ sí ìyàwó lọ́wọ́ kò gbọ́dọ̀ hàn sẹ́dá ọlọ́kọ́dọ̀ ọmọ tó bí. Ìhòòhò rẹ trust. ọkọ rẹ ló fi lé ọ lọ́wọ́. gbogbo fìtínà tó wà láyé lónìí tó jẹ́ pé obìnrin tó dáa ò tó nǹkan mọ́. Allah. gbogbo àyè ni gbogbo máa ń sọ fún àwọn èèyàn. gbogbo orúgbà táwọn ìyá wa àmọ́ wa àgbàrá. Sáràtà. gbogbo táwọn ń lọlé ọkọ ayédàgbà náà. Ayédà obìnrin máa lọ lódìdí ni. nígbà wa náà ń fẹ́yàwó lọ́wọ́ ayédàgbà ayédà náà. kódà ńgbà táwa náà bẹ̀rẹ̀ tiwa ayédà. Ayé tí ń di tòkunbọ̀ nígbà tọ̀dọ̀ yín o. Àwọn obìnrin tòkunbọ̀ ló kù wá. kò sí tí wọn bá gbé à ń ṣe tí ò ní kó ń ṣe. kèérí náà rí rẹ̀. وجبريل أمين الله فينا. Masha Allah. وروح القدس ليس له كفاء. irú òótọ́ tó ń bẹ lọ́dọ̀ àwọn màmá wa àgbàrá òyì ẹ dákun tó kọ irú òótọ́ tí wọn ò sí mà. wọ́n wà lórí àsọkọ. ojú ẹsẹ̀ wọn ni wọ́n wà. Allahu Akbar. ntí wọ́n ṣe tí wọ́n fi dàgbà náà ni wọ́n tó wà lẹ́nu ẹ̀. Allahu Akbar. وجبريل màmá òkun Amẹ́ríkà. أمين الله فينا. ẹrù obìnrin bẹ́ẹ̀ wá kù láyé. وروح القدس ليس له كفاء. bí ọlọ́run ṣe ṣe obìnrin tó ṣà wọ́n lẹ́ṣà tó bí obìnrin bá jẹ́ ṣà dọ́dọ̀ ọkọ rẹ̀ njọ́ tí ẹlòmíì tí kì í sọkọ ẹ̀ bá gorí ẹ̀ tó bá láṣepọ̀ pẹ̀lú ẹ̀ ìgbésí ayé rẹ̀ ó ti bàjẹ́ pátápátá. ó ti fa gàgá ya. ó ti fa gàgá ya ntọ́lọ́ ló ń fi pamọ́ nù ó ti gbé e ta mo ti gbé e ta ọlọ́run ọ̀ bàṣírí mọ́. وجبريل أمين الله فينا. Masha Allah. وروح القدس ليس له كفاء. bí a bá fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ má máa tún lọ rèé gba ọlọ́dọ̀ àwọn àfáà lẹ́yìn pé mo gbọ́ pé yìí gbóná. lágbájá òun nìkan ni nǹkan gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ èmi sì ti lọ lójú mo ti gbà kán bẹ̀ ẹ máa bá ń ṣàdúrà kò gbọ́dọ̀ béèrè mọ́ láyé. ẹ máa bá ń sàṣì kó má rojú ráyè béèrè mọ́. kó má rántí. ṣé àmánà dà ń bẹ̀ o. kò sí mọ́. أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنا وأشفقن منها Allah. فحمل الإنسان. bàbá ńlá wa dámà ọgbà àmánà ó kó wa sí wàhálà. حمل الإنسان. arákùnrin Aminullahi tó ń gbé inú bú òkun. Ànábì Isa alayhi salatu wa salam. ó ń padà bọ̀. Insha Allah. ó yẹ yín báyìí ó ń padà bọ̀. Ànábì Isa ò kú wa ma kataluhu
وما صلبوه ولكن شبه لهم أدام الله حياتكم وما قتلوه wọn pa ànábì Ìsá وما صلبوه wèrè ní sàwọn Wala Kristẹni tushbihu wọn lahu. pa Ìsá ànábì Ìsá. wọn pa وما صلبوه wọn ò sì kàn má gbélébùú ولكن شبه لهم ولكن شبه له. بل الله. رفعه الله إليه àwọn Yorùbá wọn ní kíní kan ìṣújú. ìṣújú wọ́n dàrú mọ́ wọn lójú ni. Ọlọ́run ló dàrú mọ́ wọn lójú kèé sànẹ́bí Ìsá àbí ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lẹ́yìn tán kàn. àbí ngbà àwọn náà máa yẹ ni wọ́n kàn má gbélébù wò wọ́n lè rí fọ́tò Ìsá ń bẹ̀ àbí. ṣùgbọ́n ngbà wọ́n yẹ ẹsẹ̀ rẹ̀ wò wọ́n ní sí ẹsẹ̀ sẹ́sẹ̀ Ìsá rí báyìí ẹsẹ̀ rẹ̀ ò yí tó báyìí. èyí sẹ́sẹ̀ Ìsá. ẹsẹ̀ rẹ̀ ò yí púpọ̀. lè báyìí. وجبريل أمين الله فينا وروح القدس ليس له كفاء وروح القدس ليس له كفاء. Aminullahi tí ó ń bẹ nínú ibú òkun yìí. Allah. Ó ní Aminullah ó nìkan ló lè jẹ́ okọ̀ yẹn. ẹni tó lámàánà. tọ́ Ànábì Ìsá ń padà bọ̀ Insha Allah. tíra tí Ànábì Ìsá ó fi jíṣẹ́ tí ó fi lo àsìkò tiẹ̀ tó tí ò tí ì lò tán. Ànábì Ìsá bó ti bí a ṣe bá a ṣe mọ́ lánàbí Ọlọ́run kò níyàwó bẹ́ẹ̀ni. kò sì bímọ bẹ́ẹ̀ni. òun náà ó sì padà wá bẹ́ẹ̀ni. yóò fẹ́ yàwó bẹ́ẹ̀ni. yóò bímọ bẹ́ẹ̀ni. nígbà tí yóò bá kú yóò lọ sí Kàábà òun náà ó lọ rè sáájì tiẹ̀ bọ́ bá ṣe tán yóò sì kú wọ́n ti síbẹ̀. fààyè tiẹ̀ lẹ́nu Mákà. òun náà wàá kú bí gbogbo èèyàn ṣe ń kú. Allahu Akbar. وجبريل أمين الله فينا وروح القدس ليس له كفاء. tíra tí Ànábì Ìsá ò fi ṣe ìdájọ́ bọ́ bá dé tó náà máa kà gẹ́gẹ́ bí a ṣe ń ka Al-Qur'an tá a bá a ṣe ń ka àdìsá ní Muhammad. sallallahu alayhi wa sallam. àáfàá tí wọ́n gbé tíra tí Ọlọ́run tọ́yàn pé kọ́kọ́ tíra náà ó ti kọ́ ọkọ̀ tíra yìí odidi bí 50 ọdún ló fi kọ́ wọ́n ti wá páàkì tíra yìí sínú àpótí. Allahu Akbar. wọ́n wá páàkì tíra yìí sínú àpótí. àáfàá yìí tó wá kọ tíra. ó wá pọ̀ mọ́ kí o rẹ̀. ó wá ń béèrè pé gbogbo ọ̀rọ̀ ntí Ìsá ó ṣe bọ́ bá dé ni mo kọ tán yìí Ọlọ́run ló sì gbé sí mi lẹ́mìí níbo ni n ó gbé pamọ́ sí. وجبريل أمين الله فينا وروح القدس ليس له كفاء. bí ọ̀rẹ́ méjì bá wà tí wọ́n bá ní àmánà lọ́dọ̀ ara wọn ẹ wò ó wò dáadáa tí Ọlọ́run bá kádàrá ẹ̀mí gígùn fún wọn àfi kó tiẹ̀ ya kádàrá ẹ̀mí gígùn. Allahu Akbar. nítorí pé tí ẹnìkan bá lọ kúnnú wọn ńjọ́ tí ẹnìkan kọ́ kú èkejì náà kúnnú. وجبريل kò ní sí nǹkan kan tí ó máa wo èkejì ẹ̀ láyé mọ́. أمين الله فينا. tó àáfàá yìí ti wá páàkì gbogbo tíra ọ páàkì ẹ̀ ọ wá lálàá ọ wá lálàá tí Ọlọ́run wá ń sọ fún un lójú àlá pé tíra yìí o
tó ọkọ yìí o bó ṣe kọ́ náà lọ da dé mánú àpótí wá gbé lọ síbi ibú òkun kọ́ lọ rèé jù síbẹ̀. Wajubirilu Aminullahi fina. Àfáà yìí wá ṣe tí Ọlọ́run pa láṣẹ lójú ràn ó wá gbé tírà yẹn ọmọ akéwù rẹ̀ ó wá pe ọmọ akéwù rẹ̀ pé àṣẹ Ọlọ́run dé Ọlọ́run ní gbogbo ṣẹ́ tírà yìí tí mo ti ń ṣe láti 50 ọdún bọ̀ 50 years ago. Ọlọ́run ní kí n lọ rèé gbé sọ sínú ibú òkun. Wajubirilu Aminullahi fina. Tọ́ ọmọ akéwù ní anakumula iṣẹ́ orí 50 ọdún. adúrú tíra yìí. Kálọ̀ sọ́sọ́ èmi ọgbà alákàlálẹ̀ láyẹ̀ o iṣẹ́ odidi 50 ọdún ẹ wà á lọ gbé sọ sínú ibú òkú ó ní tọ́lọ́run náà mi nù. Wajubirilu Aminullahi fina. bọ́bá wá rí bẹ́ẹ̀ bó o náà ṣe gbé lọ ibú òkú àfa aládé àdébẹ̀. Ìwọ náà ni ó gbé lọ. ìwọ náà ló lọ. ṣe rán mi ṣe rán mi kí n lọ jù síbẹ̀ torí ó yẹ kójú ọ máa ròyìn iṣẹ́ 50 ọdún kẹ́ tó wá lọ gbé sọ sínú omi ẹ rán mi lọ àfààní mọ̀ ràn. Waruhul Qudusi laysa lahu kifa'un. Waruhul Qudusi laysa lahu kifa'un. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. àmánà yìí ṣe pàtàkì ẹ má parọ́ fún yàn mọ́ tán bá fi sọ ọ̀dà bí wọ́n retí rẹ tí wọ́n bọ́ mbẹ́ àbí Gbogbo owó àjà wọ́n ọ̀kọ́kọ́. náà lọ parí ìjà fún ìyàwó wọ́n parí ìjà fún yàálé wọ́n náà ló ṣe pé ìyàwó ẹ̀yìn pé má gbà fún má gbà o. má gbà fún Bí tí máa ṣe nu. má gbà fún bí ó ṣe máa kiri ojúlé káàkiri nù má gbà fún o Allah. àmánà wàá dà mbẹ́ àbí ìwọ ló ní kéèyàn ó rè yáwó lọ́wọ́ ẹnìkan ó ti dọ́dọ̀ onítàn lóòótọ́ yáwó o tún wá lọ rè é béèrè lọ́wọ́ ẹni ọ̀yá ṣé owó tó yá lọ́wọ́ rẹ̀ sọ ti san tí ọba ti san wo gbọ́ sọlọ́pàá òfin mú o. Kì í ṣèyàn dáadáa o. Allahu Akbar. Wajubirilu Aminullahi fina. mọ́sálásí lẹ́yìn community kọ́ ìbẹ́ ọba ní ẹni tó ní àmánà Tàgbélé lọ́wọ́. ẹ pẹ́ lẹ́nu ẹ̀ dáadáa ẹ pẹ́ lẹ́nu ẹ̀ dáadáa. àbí kẹ́ ẹ ṣe jihadi lórí ẹ̀. torí ntẹ́ mọ̀ dúró dè ní pé bí tẹ́sọ̀rọ̀ àwa bá kówó jẹ owó Ọlọ́run ló kó jẹ ṣé ó wá yẹ kó lọ lásán ẹ sì máa sọ pé tọ́ngbà bá ń fọlọ́pàá mú ní ìsìn tá à ń lè ti mọ́lẹ̀ ṣé ẹgbẹ́ ò ní túká ṣé community yìí ò ní dàrú ẹ jẹ́ àfi ilẹ̀ o ẹ ẹsẹ̀ bẹ̀rẹ̀ nù o. Waruhul Qudusi laysa lahu kifa'un. Waruhul Qudusi laysa lahu kifa'un. àfa wa gbé tírà yóò gbé lọ́mọ rẹ̀ lọ́wọ́ wá lọ jù sínú ibú òkun Lọ́jú. ọmọ bá gbé tírà lọ́ba gbèrú tí òwúwo máa ń wà ọ á lọ sí ilé ó gbé gbalé ẹ̀ lọ Kò lọ bí òkun mọ́. iṣẹ́ tí àáfàá ṣe fún 50 ọdún ọdún sẹ́mi ní káàárẹ̀ ìgbé sọnù àbí. kò lè rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ gbé ilé bá àáfàá bá kú dákẹ́ tó bá kú ó ti lọ́ọ́ tiẹ̀ nù àbí yóò máa wúlò. a sì tíra ìwó yọ ọmọ wúlò fún wọn kò dì yìí yóò padà wúlò. Wajubirilu Aminullahi fina. ṣé ọmọ akéwìn yẹn
yẹn tó ní àmánà. kò ní Mo gbọ́. kò ní ó ti Ẹ jàmbá dá mi àbá. lóhùn. kò lámàánà. kò lámàánà. Warul Qudusi laysa lahu kifa'un. Allahu Akbar. Warul Qudusi laysa lahu kifa'un. Ó wá padà lọ ọlọ́ọ̀bá àfa ní n tó gbé lọ báwo ni ó ní mo ti gbé sọ́ọ́bẹ̀ Àkọlà mo ti jù sílẹ̀. ẹbẹ́ ìlà ní ayẹkẹ́ ká jù ú nú ogú òkun èmi ti jù ú bẹ́ẹ̀. Kí wàá lórí? àfa ní kí n lórí kí lọ wá rí ńgbà tó jù síbẹ̀. èmi ò rí nǹkan kan. Ó tẹ̀lé náà ní bí ìgbà mo jòkúta sínú ẹ̀. ó jù àfa ní bí o gbé tíra pamọ́ sí lọ́ọ̀rì gbé jáde. Wajibirilu Aminullahi fina. Allahu Akbar. Warul Qudusi laysa lahu kifa'un. Ẹni tí ó ní àmánà bọ́ bá lọ bẹ́ẹ̀ ni tí ò ní àmánà pàdé tí a jọ ṣe òwò kan náà wàláhì ìbànújẹ́ ni wọ́n fi fira wọn lẹ̀. àmánà ó ṣe pàtàkì. Allah lọ gbé bí o gbé sí. ẹ wo àdúgbò bí èmi ti wá síbí ìrìn àjò kan ni. wàláì bí ìlú kan sí ìlú míì ni. bá a bá ní àmánà pẹ̀lú yín wàláhì kò sí tá à ń bọ̀ àṣẹ ń bí. Allahu Akbar. kò sí o. Ayé àdéhùn ni. wàláì. Alọ́nà jìn. nígbà o tiẹ̀ ti ń bọ́ kó tá à ń bọ́ gegere tá à ń gòkè tá à ń ṣe kíní kan tá à ń kónú eruku tá à ń kónú kíní kan àgbà náà láti dìsáàdì ẹgbẹ́ ẹjẹ́ àpadà. láti padà. ebi tọ́lọ́run la láǹlọ ti àwọn náà ọmọ ọlọ́run bẹ̀ tẹ́lẹ̀ ni. àbí. Wajibirilu Aminullahi fina. Allah. Warul Qudusi laysa lahu kifa'un. àfààní wọ ọmọ akéwù mi lọ́ọ̀rẹ́ gbé tíra kú òǹlé rẹ̀ ẹnu bú òkun lọ́lọ́run pa mí láti ẹgbẹ́ ìjù sí wọ́n ló sì lọ́ọ́ bá ń lọ lọ́ọ̀rẹ́ gbé sọ bí mo wí ntọ́ ọba wá rí bọ́ ọba dé wàá sọ fún mi. Wajibirilu Aminullahi fina. àbí ta ni ó ta alámàánà wo ló kù láyé. ṣe ẹ dákun sí àmánà bẹ wọ́n ní wọn ó pín palliatives fún wa. Àbí àwọn ìjọba. bẹ́ẹ̀ni. lọ́yọ̀ ṣe ti bí ngbà wo tiẹ̀ pín láàrin ìgboro sẹ́yìn tẹ́ ẹ wà nínú gbóbi tẹ́ ẹ jẹ́ bí ìmáàmù léèrè. Bóyá wọ́n pín débi. ìmáàmù àti wáṣẹ̀. wọn ò gbé débi ṣé àwọn wọn sì ní àmánà. Warul Qudusi laysa lahu kifa'un. ẹ jẹ́ ká mọ nǹkan tí wọ́n ń pè ní àmánà. àmánà ni kí a jọ sọ̀rọ̀ nísìnyí ká túká èmi ò tún gbọ́dọ̀ pẹ́ nìkan lẹ́yìn kí n tún wá máa bá a sọ nbí a ti sọ tẹ́lẹ̀ náà látún pera wa títà àtúnjọ sọ gbọ́ngbọ́ bá ti dàbí ẹni pé a sọ̀rọ̀ ànádòmí ojúmọ́ ó tó mọ́ sókọrin nù àbí. Yorùbá nù. sókọrin Yorùbá sì nù gbàgbé àwọn ọba yìí sọ̀rọ̀ wọn àti ó ti lo Yorùbá fún wa egbò wa níjọ́ ní Yorùbá Allah. orí burú tí ń bẹ́nu Yorùbá onítọ̀hún lò Allah. orí Allah. ibú Allah. èèyàn gbọ́dọ̀ má ní àmánà ìgbà fipamọ́. bọ́ọ̀ bá ti lámánà kí ló fẹ́ mú dọ́dọ̀ Ọlọ́run àmánà yìí ṣe pàtàkì. Allah lọ gbé bí o gbé sí ọmọ kéwú. ìwọ ọmọ akéwù mi wò lọ gbé kínní gbé lọ bẹ̀ ibi ibú òkun gan-an ló gbé lọ. Lọ jù ú síbẹ̀. ó wá padà lọ lé tọrọ mọ̀ pé wàlíì Ọlọ́run ni àáfàá àwọn ó wá padà lọ lé ó wá lọ gbé àpótí ó tún yiri ẹ̀wù adúrú tírà yìí láwọn á lọ jù ú nú ibú òkun àbí kí ajẹ́yàyẹ àáfàá Ọlọ́run ọmọ bó ṣe dá àáfàá wa yìí o tó yẹ gbé gbogbo nǹkan ìmọ̀ ni ó máa ṣe tán ó gbé àpótí ó gbé lọ sétí òkun
àpótí yìí wúwo débi pé tó bá tiẹ̀ pòun jù ú bẹ́ẹ̀ lágbára. kò lè jurú ìdí tébù wájú mi yìí lọ Allah. torí agbára tí ó fi gbé ọ wá ru àpótí yìí lérí ọ wá wà lẹ́nu etí òkun ọ wá jù ú tó fi yẹ kí àpótí ọ bọ́ọ̀lẹ̀ níbi tébù tí ń bẹ níwájú mi lọ́wọ́ bó ṣe lágbára mọ́ tó fi jù ú ọ wá rí i pé bóun ṣe gbé kúrò lórí tóun jù ú àpótí wa ń lọ ọ wá ń lọ ọ wá ń lọ ọ wá ń lọ lórí omi ọ wá ń lọ ọ wá wò pé irú atẹ́gùn wo ló ń gbé irú atẹ́gùn wo ló ń gbà àpótí wa débì kan ọ wá lọlẹ̀ ọ wá sẹ́rí lọlẹ̀ ọwọ́ tó sẹ́rí lọlẹ̀ ọ wá rí ọwọ́ méjì tó jáde ọwọ́ méjì tó jáde nínú ibú òkun ó sì gba àpótí náà. wájú bírí lọ aminullahi fina. Masha Allah. wa ruhul qudusi laysa lahu kifa'un. ọmọ akéwòn ní ètí jẹ́ ẹ̀rù bà á. ọ̀dàkú lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bọ̀ tají ló bá sáré ó dilé ó wá délé àfa rẹ̀ wá ní ó ti gbé e bẹ́ẹ̀ àbó ó ti gbé e bẹ́ẹ̀ ò ní à mo ti gbé e kí lórí ó ní à. ọ̀rẹ́ mà orí nǹkan ńlá. wájú bírí lọ. ta lẹni náà ń gbé ẹni lọ jù sínú ibú òkun ṣé wọ́n sọ ẹni tí yóò gba àpótí lọ́wọ́ yín ni ìwọ má béèrè kí ni ìwọ rí ó ní mo mọ̀ ju àpótí ìhùn ni ìwọ̀n abá bí mo ṣe jù ó ní kọ́ ọmọ tó nǹkan àpótí mà ń sà ń lọ lórí omi ni ó ní gbọ́ wá rìn jìnnà ọ wá darí lọlẹ̀ báyìí orí tó wá dà lọlẹ̀ tí ọmọ lọ ní omi ọwọ́ kan wá jáde ń bẹ̀ ọ wá gba àpótí náà ohun òrórí onítọ̀hún o ọwọ́ ló ń rí. ọwọ́ lásán lòún rí àfa wa ní iṣẹ́ tí mo ṣe ọlọ́run ló gbà hùn. Allahu Akbar. ẹni tó wá gba àpótí yẹn nínú omi òkun là ń pè ní Aminullah. wájú bírí lọ aminullahi fina. Masha Allah. wa ruhul qudusi laysa lahu kifa'un. Amánà yìí àfikà ni ó dọwọ́ wa. bàbá ni wà láìmí ara wa ò ní balẹ̀ síra wa. Allah. irú ẹ̀yin tẹ́ ń gbèlú tuntun ń bí ẹ rí i pé ẹ̀ ń kọ́lé bẹ́ẹ̀ni. àwọn ilé tí wọn ò tí ì kọ́ tán ọ̀pọ̀ bẹ́ẹ̀ni. oníkálukú sà ń kọ́ tiẹ̀ ilẹ̀ ń bẹ. àwọn tó bá ti kọ́ tiwọn tí wọ́n láwọn ọmọ gbé bí ẹ̀mí wọn ò bá balẹ̀ sáwọn èèyàn yòókù tí èèwà bẹ̀ àti gbé bí ó nira má gba ìyàwó yàwó. pé láyé àwọn èèyàn wọn ń kàlẹ̀kùn mọ́ lórí làbújá ni wọ́n fi kó àtìyàwó àtọmọ àti bàbá. àwọn ọmọ iléèwé tí wọ́n kó ní Sókótó nísìn more than 100 ẹ dákun kí wọ́n fún ọmọ ọlọ́mọ sí kásámọ̀ọ́kú rẹ̀ ní sí wàhálà sáá àwọn èèyàn ó sì máa ṣàdúrà tí ò ní gbà àdúrà tí ò ní gbà ni o Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe kí ni yóò tún ṣe lára Nàìjíríà kí ló bàjẹ́ ẹ mẹ́ẹ̀. dákun ṣé yóò ṣàárọ̀ rẹ̀ dọ̀sán ni àbí yóò sọ alẹ́ rẹ̀ dàárọ̀ ẹ jẹ́ àjọ wo àdúrà tí ò lè gbà láíláí ni àmánà lèmi pẹ̀lú yín ọ̀dọ́ nílàwọ̀ lẹ̀mí wọ́n ò fi balẹ̀ ṣùgbọ́n gbà tí mo bá mọ inú rẹ̀ dákun torí Ọlọ́run wọn mọ inú rẹ̀ torí o lè yí àwọ̀ padà anytime kò tún di nǹkan míì. wọ́n jẹ́ pé wọ́n lọ́ọ́ káwọn tí ó wà kó wa lọ́mọ inú ilé. àbí. àmánà la lè ní òun láàfin báyọ̀ ọ̀nù Ọlọ́run pàdé. àmánà ni ò sí Nàìjíríà lọ́wọ́ o wàláì kò sí àmánà ni o. bí ẹ bá wo ìjọba tó wà ń bẹ̀ yìí àwa la máa ń bẹ̀ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ǹsẹ́ ẹ wá dá mọ̀ kọ́ àyè ò bá la wà ń bẹ̀ àbí. ẹ má pàtàkì ipá wà ń bẹ̀. ló tún kígbe ẹni yìí. tó ta àṣìyàn lásìwájú pírẹsidẹ́ǹtì wa tòní Ahmed Tinubu tó ń jẹ́ pírẹsidẹ́ǹtì wa lónìí kí nǹkan dáa kí nǹkan ó dùn kó rọrùn káyé ó dáa
ó ní bẹ́lẹ́mì rẹ̀ ẹ wá dúró owó tí ń kó dà síta sáwárì kankan bẹ́ẹ̀. àwọn tá a wá láàdìbò fún kọ́. wọ́n àwa jábọ̀ fún wa. ẹnìkan kan ò jábọ̀ o lọ́dọ̀ tiwa lókè ọ̀yà lọ́hùn gbogbo àwọn sínétọ̀ tí wọ́n bá lọ Àbújá tí wọ́n bá dé ọ̀sẹ̀ tí wọ́n bá wá tí wọ́n bá dé kò sí àní-àní wọ́n wá jíṣẹ́. alọ́ o lóṣù yìí o iye báyìí ni a fún wa aláàfẹ́ kọ́sibítù aláàfẹ́ tọ́nà ibìkan báyìí ṣe èwo ni a kọ́kọ́ ṣe ń bẹ̀. owó yìí ò lè ṣe jẹ́ ẹyọ kan lọ o tá a bá mú tiwa tán bẹ̀ tọ́ra wa náà gbọ́dọ̀ yó láti bẹ̀ so nítorí náà èwo la fowó yòókù ṣe tá a bá mú iye báyìí ń bẹ̀ àwọn máa dá màrán lọ́dọ̀ wọn lọ táwọn àti wa tí ń gbà dé sí àti aláàrin nàrí àmọ́. àyè máa bá gbogbo. òpònú sì là wa náà oníradà ni wá ni wọ́n bá sọ pé àwọn fẹ́ jẹ kinní kan fẹ́ jẹ sínétọ̀ fẹ́ jẹ aṣọ ẹ sọ fún àmàrin jẹ ẹ bá ọmọ bí ẹ ti ń jẹ àwọn aláàfin ọjẹ ni oníkálukú wà á dúró wá bí wọ́n bá ti fún yín ní 500. 2000. bí wọ́n fún yín ní 2000. ó ti gbàgbé gbogbo ìyà tó jẹ. gbogbo ọdún mẹ́jọ tí ọba lò ń bẹ̀ ọ gbọ́dọ̀ béèrè nǹkan kan mọ́nù òun ó sì yóò di tirilọ́ní à ń bẹ̀. àbí. iná di tàbíkàrà tún. ìrántí tí mo wá ṣe fẹ́yìn tẹ́ ẹ wà nílùú tuntun lónìí ni pé ẹni àmánà ẹni fọkàn ẹ̀ṣọ́ àmánà ẹ̀ṣọ́ dáadáa ká lè mọ̀ pé èèyàn tuntun ni yín dábàá máa rìvásì àwọn tó wà níbi ká máa pè wọ́n ní tuntun tí ọjọ́ àwọn yòókù tẹ́lẹ̀. ṣùgbọ́n báwa náà bá tún débi tá a bá tún parọ́ tara wa jẹ́ àwa lánìyà wàláyé àwa lánìyà nǹkan kò ṣe Nàìjíríà àárẹ̀ ò ṣe Nàìjíríà rárá tó sì yẹ káwọn olórí ìwọ ó ṣe náà ni wọ́n ń ṣe ẹni àyàn lólórí tọ́lọ̀ yàn fún wa aláàánú ni ẹ wá dúró owó tí kó fún wọn kó fún ẹnjẹ òní òní ti wá ń bíbà ó ní wọn ò fó lówó láàrin gbogbo àwọn yòókù sì kẹnu bò wọn wá ṣe fún ọ lówó àjọgbá ni kí wàá lẹ́yìn Ọ̀yọ́ ṣe ti ṣe sí ẹ wá ń wòran àbí wọ́n bá gbé mọ́tò rẹ̀ ní ìjọba kọjá ládùúgbò gbogbo ilẹ̀ dúró tẹ̀tù fẹ́ wò. wọ́n ṣe nothing. iná di tàbíkàrà tún. àmánà ìgbà rẹ ní gbọ́ ìfẹ́ mi tán ni ìgbà pé lágbájá tèmi ní í ṣe kódà kò ní yíjú padà. kò lè jàmbá mi láéláé. kò lè jàmbá mi ìyẹn ló kù tí ẹ jẹ́ anilẹ̀ mi ọlọ́run ó síjú àánú ẹ̀ wò wá. àmín. ọlọ́run ó wà pẹ̀lú wa. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. mo kí Ìlàfi ọlọ́run mọ́ta máa fọ́ láti yọrí. àmánà yìí la sọ̀rọ̀ lé lórí. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. bàbá fẹ́ gbégbá bí ó lé àwọn àyà tí wọ́n máa sọ̀ka èdè lórí ẹ̀ ní kí mi bí mo bá ń lọ. mo ti sẹ̀yìn nù mo sì prefer kí n sẹ̀yìn ju kí n wá ṣe ọlọ́run lọ. Allah. tó nípa báyìí àmánà la mú wá àmánà ìyẹ̀jẹ̀ agbára gbọ́ kíyàwó gbọ́ kó ẹ̀ gbọ́ kọ́kọ́ gbàyàwó gbọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkọ mi rìnrìnkùnrin náà kọ́ lórin tẹ́ èrí wọ̀ náà. àbí. ẹ̀yin ó rìnrìnkùnrin lọ bọ́ bá rìnrìnkùnrin tí bá mú wọn wálé gbọ́ bá sá mú èkejì wálé tọ́ba mẹ́kẹta wálé tọ́ba yáyọ́ mẹ́kẹrin wálé ìdí bá pé. ìbọn bá ti lè kọjá ẹ̀kẹrin yẹn ìwọ fúnra rẹ̀ máa wòran rẹ̀. máa wòran rẹ̀ gbọ́ bá di jẹ́gẹ́jẹ́gẹ́. ìwọ ló máa lajà. ìwọ náà lọ sọ fún pé alájí bẹ́ẹ̀ ti dàní. ọlọ́run mọ́sà ṣàánú wa. àmín. wọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam.